A kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọlé ìtàn tó sì jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. A kúkú dúpẹ́ fún ẹ̀yin olùgbọ́ wa bí ẹ ṣe kúkú ń bá wa lọ. Ojú tẹ́ sì fi ń wò wá, etí tẹ́ sì fi ń gbọ́ wa kò kúkú ní bàjẹ́ ní ọlá Elédùmarè. Orúkọ mi kò kúkú yípadà náà, Ajíbádé Emmanuel Olúwatómọ̀ náà ni oníròyìn yín fún títí òní. Ìròyìn tí mo sì mú wá lónìí ni ìjọba Kaduna fẹ́ gbé ẹjọ́ kan lọ sí ilé ẹjọ́. Ó mú àwọn afurasí 24 lórí ikú tí ìjà mọ́ọ̀bù ṣe fà. Ìjọba ìpínlẹ̀ Kaduna ti fi hàn pé òun ti ṣetán láti rí i dájú pé òdodo ṣe nípa ìṣẹ̀lẹ̀ ikú tí ìjà mọ́ọ̀bù fà ní ìpínlẹ̀ náà. Ìjọba náà ti ṣàtìlẹ́yìn fún ìgbésẹ̀ láti gbé ẹjọ́ kò àwọn afurasí 24 yìí, ìyẹn ẹni 24 tí wọ́n ní ọwọ́ nínú ikú náà. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lẹ́yìn tí àwọn ènìyàn kan fura sí àwọn olùfaragbá náà pé wọ́n ṣe àwọn iṣẹ́ kan tí kò bófin mu kí àwọn agbófinró tó dé ibi ìṣẹ̀lẹ̀ náà. Ìbínú àwọn aráàlú ti gbóná débi pé wọ́n gba òfin ní ọwọ́ ara wọn. Àwọn ẹlẹ́rìí sọ pé àwọn ènìyàn tí ò kópa nínú ìjà mọ́ọ̀bù náà lu àwọn olùfaragbá náà lójú pópó láì fi ààyè fún ìwádìí tàbí ìdájọ́ ilé ẹjọ́. Ìṣẹ̀lẹ̀ náà sì fa ìbànújẹ́ ńlá láàárín àwọn ará ìlú àti káàkiri orílẹ̀-èdè. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n ṣe àyẹ̀wò àwọn fídíò, bá àwọn ẹlẹ́rìí sọ̀rọ̀, wọ́n sì ṣàkójọ àwọn ẹ̀rí tó yọrí sí ìmú àwọn afurasí 24 yìí náà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà, ìjọba Kaduna sọ pé kò sí ẹni tí ó ní ẹ̀tọ́ láti gba òfin ní ọwọ́ ara rẹ̀ láìka ẹ̀sùn tí a fi kan ẹnikẹ́ni sí. Ìjọba náà fi kún un pé ilé ẹjọ́ nìkan ni ó ní agbára láti pinnu bóyá ẹnìkan jẹ̀bi tàbí kò jẹ̀bi. Ìjọba tún kéde sí àwọn ará ìpínlẹ̀ náà pé kí wọ́n má ṣe kópa nínú ìjà mọ́ọ̀bù tàbí ìdájọ́ ojú pópó. Dípò bẹ́ẹ̀, wọ́n ní kí àwọn ènìyàn máa fi gbogbo ẹ̀sùn tàbí àríyànjiyàn ránṣẹ́ sí àwọn agbófinró kí ìwádìí tó pé. Àwọn ẹgbẹ́ tó ṣèdáàbò bo ẹ̀tọ́ ọmọnìyàn ti gbóríyìn fún ìgbésẹ̀ ìjọba Kaduna láti gbé ẹjọ́ kò àwọn afurasí náà. Wọ́n sọ pé èyí yóò ránṣẹ́ kedere sí gbogbo ènìyàn pé ìjà mọ́ọ̀bù kò ní gba ààyè nínú àwùjọ. Ní báyìí, a ti ń retí pé àwọn afurasí yìí náà yóò farahàn ní iwájú ilé ẹjọ́ láti dáhùn sí ẹ̀sùn tí a fi kàn wọ́n, nígbà tí àwọn aláṣẹ ń tẹ̀síwájú pẹ̀lú ìwádìí lórí ọ̀rọ̀ náà. Ẹ ṣé báyìí ní àrìmọ̀ fún ìròyìn títí òní. Ó dàbọ̀. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.